ìjì tó jà tó gbé oníkòkó kẹ́ni tó bá sá ẹ̀gúsí kírú wọn má má ṣàfárà. ẹ̀yin ọmọ Yorùbá ń bolẹ̀ tún wà báyìí. àwọn ajínigbé yìí mà tún ti fárígá. wọ́n ti jí navy officer gbé nílùú Ondo lánàá òde yìí ni naval officer yìí àti àwọn ọmọ ẹ̀ ni wọ́n jí gbé. ẹ̀rí ń bẹ lórí ètò, ẹ̀rí bó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lẹ́gbọ̀n lórí ètò yìí. kò tán síbẹ̀ o, ajínigbé yìí bákan náà tún lọ dènà de àwọn èèyàn ní tóògèètì ìlú Ìbàdàn. òru àná lélẹ́yìí ṣẹlẹ̀. a ti gbé e lórí channel wa kejì lóru gànjọ́ kílẹ̀ ò tó mọ́. òun la ṣe ní ká tún mú un wá fún ẹ̀yin tẹ́ wà níbí ní ọ̀tún ní yàjóyàjó báyìí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti wá di bá mi báyìí láti wádìí ẹ̀ kó sì lè jẹ́ òtítọ́, kó má bàa jẹ́ pé olúwa ẹ̀ ó lọ gbé níwùsì òfegè fún yín. ìdí nìyí tá a fi máa ń ṣiṣẹ́ tòru tọ̀sán tàárọ̀, pàápàá àwa tá a jẹ́ oníròyìn tá a mú ròyìn fún ẹ̀yin ìyẹn wa nílẹ̀ Nàìjíríà àti káàkiri gbogbo àgbáyé tẹ́ pàápàá tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá àtàtà. àmọ́ ohun kan tá a máa ń fẹ́ tá a ń béèrè lọ́dọ̀ yín ni pé ẹ máa bá wa share fídíò wa láti ìgbàkigbà tẹ́ ẹ bá ti ń rìn. ẹ máa bá wa tẹ notification, ẹ máa subscribe, ẹ dẹ̀ máa share, ẹ máa like ẹjọ́ á máa dúpẹ́ lọ́wọ́ yín. àmọ́ bí tá à ń lọ rèé, ẹ má bínú pé mi ò kí ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. bó ṣe ń ká mi lára tó òun bó ṣe ń sọ̀rọ̀. bó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, bó bá jọ̀sán ẹ máa káàsán, bó bá yálẹ̀ ẹ káalẹ́. torí Èdùmàrè ò ṣe é bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà. ó ní àkókò tó fi jura wọn lọ. àmọ́ lọ́dọ̀ tí wá bí àárọ̀ náà la ṣe wà. tó gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ajínigbé yìí ni wọ́n jí arákùnrin kan tí wọ́n ń pè ní Málíkì gbé ní ìlú Ondo ní Ọ̀sẹ́ local government area nípínlẹ̀ Ondo lọ́hùn-ún. òun àti ọmọ ẹ̀ tó jẹ́ naval officer. lánàá Monday nìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, àwọn ọlọ́pàá àtàwọn navy ẹgbẹ́ wọn ti bọ́ sínú igbó tí wọ́n ń wá. òun mo ṣe sọ ṣáájú wípé bí òtútù bá ń ṣòwọ̀fà, ìwọ̀n a ní ó gbéṣe ẹ̀dẹ́, bọ́ bá wá ṣọmọ olówó wọn a ní ọrọ̀jú kó fàtà sẹ́nu. ìjì tó wá jà tó gbé oníkòkó, ẹ dákun, ẹni ó sá ẹ̀gúsí ṣó gbọ́dọ̀ dúró taratara? kò gbọ́dọ̀ dúró taratara. àtẹni ó sálá fún wọn ò gbọ́dọ̀ dúró taratara o. torí ohun tó bá fẹ́ mú kíjì kó gbé kòkó, ó di dandan afẹ́fẹ́ fùú ó dínú igbó, òun ni fún òun ẹ̀gúsí. arákùnrin kí ló ṣẹlẹ̀, báwo ló ṣe ṣẹlẹ̀, ẹ máa gbọ́ lórí ètò. báwo ni wọ́n ṣe rí i gbé, ẹ máa gbọ́ lórí ètò. àtòun nìkan kọ́ o, àtòun àtọmọ ẹni. bákan náà, báwo ni wọ́n ṣe lọ dènà de àwọn èèyàn tí wọ́n ń lọ nílùú Ìbàdàn lánàá òde yìí ni a gbé fídíò yẹn wá kàn yín ní gẹrẹmọ ní Bẹ́ńjà. odidi lọ serious bus kan ni wọ́n dá dúró tí wọ́n sì kó wọn wọgbó lọ ní tóògèètì ìlú Ìbàdàn, ní báńdìrì àárín Ìbàdàn sí Ogun State. ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ lóru àná, tí wọ́n sẹ́ǹdì ẹ̀ sí wa, tí wọ́n sẹ́ǹdì information yẹn sí wa, tí wọ́n sẹ́ǹdì picture bó ṣe ṣẹlẹ̀ díẹ̀, tí ẹni tó wà ń bẹ̀ ráyè, tó àwọn tó débẹ̀ tí wọ́n bá àwọn èèyàn tó ráyè mú, torí pé àwọn security ti débẹ̀ kírú ẹni yìí tó débẹ̀. àwọn bíi Àmọ̀tẹ́kùn, àwọn ọlọ́pàá, àwọn sójà tí wọ́n ti dà sínú igbó tí wọ́n ń wá àwọn èèyàn yìí. àwọn bíi méjì tó escape wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ kan tí wọ́n ń pariwo, tí wọ́n ń sunkún. ẹ jọ̀ọ́, níbo la fẹ́ bá ilé yìí dé lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí? a ti sọ lórí channel wa kejì lóru gànjọ́ tí ọ̀rọ̀ yìí dọ́dọ̀ wa náà lásọ.
àmọ́ a ní ká tún mú wá fún yín báyìí pé àwa Yorùbá sọ pé dandan ẹja máa lọ. Mo sọ̀rọ̀ kan nínú prógáàmù mi kan, mo ní ìjínigbé nílẹ̀ Yorùbá ọ̀pọ̀ báyìí nílẹ̀ lásìkò Buhari, nọ́ọ̀tì lọ́pọ̀ sí lásìkò tiẹ̀. Lóòótọ́ wọ́n jí wa gbé, wọ́n jínigbé nílẹ̀ Yorùbá náà, àmọ́ kò rampart báyìí. Ẹ má jẹ́ tàn yín láìpẹ́, à ń lọ gbé míì wá fún yín tó yàtọ̀ sí ti Oǹdó yìí lórí ìkànnì yìí ni lóòótọ́, lórí ìkànnì yìí lẹ́ẹ̀ ti gbọ́ yẹn náà, níbi tí Fúlàní ti jẹ odidi ìrun kan nílẹ̀ Yorùbá yìí náà ni. Tẹ́ gbọ́ ohùn wọn, tẹ́ wo fídíò wọn àti àwọn díẹ̀ tí wọ́n rí mú láàrin wọn, àti pàwo ni gómìnà, ìpàwo ni ìjọba kú lórí ètò ààbò ìlú wa, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Wọ́n ti jí Mọ́níkì gbé ní ìpínlẹ̀ Oǹdó àtòun àtọmọ ẹ̀. Ẹ wo, ẹjá má jẹ́ ń dá yín lágara, ẹ jẹ́ ń gbé wá fún yín, ẹ fún mi ní ìṣẹ́jú kan bó ṣe lọ gangan kẹ́ gbogbo wa fojú wa etí wa gbọ́, gẹ́gẹ́ bí ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa tó jáde lónìí bó ṣe gbé. Nínú ìwé Punch òun làwa ti rí tọ̀dọ̀ wa tó sọ pé Ondo police begin manhunt for father son adopted. Ṣé ẹ gbọ́? Now, ẹ máa gbọ́. The Ondo State Police Command has begun a manhunt for the gunman who reportedly abducted a man, Moniki Onosi, and his son, Jethro, along Benin-Owo Road in Ose local government area of the state on Monday. Though details of incident were sketched as of the time of filing this report, Punch Metro gathered that the victims were traveling along the road when the gunmen waylaid them and dragged them into the bush. Àtúwá gbọ́dọ̀ rẹ̀ mọ́ inú fo àyàfo lókùn tá à fi rìn lórílẹ̀‐èdè Nàìjíríà, eléyìí mà wá dàbí àrà o. Tọ́, the kidnapped son is said to be a student of Nigerian Navy Secondary School, Imeri, in Kansas area. A source from the area who spoke with our correspondent on the condition of anonymity because he was not authorized to do so said the man, Maliki, was traveling to the Imeri to drop his son who was to resume at the Nigerian Navy Secondary School, Imeri, after the 3 weeks Easter holiday when the bandits waylaid them and whisked them away to unknown destinations. Ẹ̀yin ọmọ Yorùbá ṣé ń gbọ́? Wọ́n ń lọ jẹ́jẹ́ ara wọn láti lọ padà sílé ẹ̀kọ́, fẹ́ lọ fọmọ ẹ̀ sílé ẹ̀kọ́ padà ní Ìmẹ̀rí local government ní ìpínlẹ̀ Oǹdó, ibi tí àwọn ajínigbé ti dúró dè wọ́n lójú ọ̀nà rèé tí wọ́n ti jí bàbá àti ọmọ gbé. In their reaction, the police public relations officer of the state command, Mrs. Funlayo Odunlami, who confirmed the incident, ọbatan pé incident yìí wà confirmed. Ohun tí mo kọ́kọ́ fẹ́ jẹ́ kẹ́yìn yẹn wọ́n gbọ́ rèé, kì í ṣe ọ̀rọ̀ asán. Ẹ lè gbọ́rọ̀ ẹ̀ lórí ètò yìí lórí àwọn ìkànnì wa, ẹ lè gbọ́rọ̀ tí ó bá wà confirmed. Tó bá jẹ́ nípa ètò security nílùú, ká tó gbéròyìn ẹ̀ jáde, àwa gbọ́dọ̀ wádìí ṣé lóòótọ́ ni. Tí wọ́n bá sọ pé lóòótọ́ ni, bẹ́ẹ̀ ni, kò ná wa ní nǹkan kan, á gbé jáde fún ẹ̀yin yẹn wa láti máa gbọ́. Said efforts were ongoing to rescue the victim unhurt. The PPRO said, we are currently working with the Nigerian Navy to ensure that victims are rescued from the den of the kidnappers and get the perpetrators arrested. Ẹgbẹ́ abẹ́ ẹ̀gbọ́ ni mo ṣe sọ pé bí òtútù bá ń ṣèwọ̀fà, wọn ní ó gbéṣe ẹ̀dẹ́, bólówó bọ́ bá ṣọmọ olówó, wọn ní kọ́rọ́jú kó fi ata sẹ́nu. Ẹgbẹ́ abẹ́ ẹ̀gbọ́
bó ṣe jẹ́ nìyẹn. Torí ẹgbọ́n nǹkan tí ọlọ́pàá yìí sọ, ó ní àwọn navies tí wọ́n jẹ́ akẹgbẹ́ àwọn tó jí gbé yìí, àwọn jọ ń wá wọn ni. ẹjọ́ kẹ́ ẹ sáré gbé yín láàrin ìṣẹ́jú kan kẹ́ ẹ wo díẹ̀ fídíò àwọn tí wọ́n jí gbé wọnú igbó lọ nílùú Ìbàdàn lánàá òde bákan náà. Òun rèé fídíò náà rèé. ẹ wò ìlú Ìbàdàn lélẹ́yìí ti ṣẹlẹ̀ lánàá òde yìí níbi tí àwọn ajínigbé ti dá àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn lọ́nà. ẹ rí àwọn aláàbò lulẹ̀ ń wò yìí, mọ́tò white yẹn, bọ́ọ̀sì white yẹn ni wọ́n ti kó àwọn èèyàn bẹ̀ wọnú igbó. ẹ wò ara káà tí wọ́n dá dúró pẹ̀lú ẹ̀ náà ni ẹni yìí wà. ẹ rí i pé ọ̀pọ̀ èèyàn ló wà níbẹ̀ báyìí tí wọ́n ń káwọ́lé lórí. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ti kó wọnú igbó. ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ láàrin báńdìrì Èkó sílùú Ìbàdàn ní Ìbàdàn Express Road ní òru àná. náà ló ṣẹlẹ̀. ẹ wo àwọn èèyàn tí wọ́n sáré wá pé bóyá wọ́n lè rí nǹkan kan ṣe, ṣùgbọ́n wọn ò tí ì rí nǹkan kan ṣe. ti bí a ṣe ń sọ̀rọ̀ yẹ́ rí àwọn aláàbò àwọn àmọ̀tẹ́kùn lẹ́ńwòye mọ́tò bọ́ọ̀sì white yẹn inú ẹ̀ náà ti kó àwọn èèyàn wọnú igbó. àwọn èèyàn yẹn ti lọ inú igbó báyìí, àfikọ́ Ọlọ́run ó máa ṣọ́ gbogbo wa o. ẹ wo dáadáa, ẹ rí ẹ wo bí àwọn èèyàn ti ń sáré sọ́tún sáré sósìn. àwọn aláàbò lulẹ̀ ń wò yẹn, àwọn àmọ̀tẹ́kùn, àwọn ọlọ́pàá, àwọn. ẹ ti rí kò ju bẹ́lẹ̀ ń já lọ báyìí bí àṣẹ nìkan. kíkí báyìí ni báwo ló ṣe ṣẹlẹ̀, gẹ́gẹ́ bí ẹni náà tó tún sọ̀rọ̀ back of cameras ti sọ. ó ní mọ́tò yìí ó dà pé àwọn èrò bíi mọ́tò ilẹ̀ Ìgbò ló jẹ́, gbọ́n ni wọ́n ṣàdédé búlọ̀ọ̀kù wọn. ẹ dákun, mo fẹ́ béèrè ìbéèrè kan. lójú ọ̀nà Ìbàdàn sí Èkó yìí, pẹ̀lú bí express ṣe wà ń bẹ̀, tó yẹ kírú nǹkan yìí máa ṣẹlẹ̀. a sì gbọ́ nígbà kan pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ògùn àtàwọn kọ̀ọ̀kan wọ́n ní drone, wọ́n ti ra oríṣiríṣi fún àwọn aláàbò ìlú. kí ló ń ṣẹlẹ̀ gan-an pàá sí wa lórílẹ̀‐èdè yìí àti pàápàá nílẹ̀ Yorùbá, tó fi jẹ́ pé lásìkò tí bàbá wa, ọmọ wa, èèyàn wa wà ń bẹ̀ ni àwọn kìíní yìí wá ń le gògò sí i. ẹ dákun, ẹ bá mi share fídíò yẹn yóò dé ọ̀dọ̀ àwọn Afẹ́nifẹ́re. àwọn pa bàbá Fáṣòrótì, àwọn pa Ayọ̀ Adébánjọ àtàwọn bàbá wa káàkiri bẹ́ẹ̀. bàbá wa Ládọjà Rashidi Abdulrasheed Ládọjà, ẹjọ́ dọ́dọ̀ àwọn lọ́balọ́ba. tí bá ṣe fọwọ́ lẹ́rán tẹ́ máa wò ní, ṣé bẹ́ẹ̀ ṣe pa ìran generation àwọn ọ̀ràn eléyìí bẹ́ẹ̀ ṣe pa wọ́n run ní. àbẹ́ mọ̀ pé ìparun ń bọ̀ ní nígbà tí ajínigbé bá ń gbé ọmọdé tó ń gbé àgbà tí ò sí àwa tá a wà lẹ́yìn odi a lè travel ká sọ pé à ń lọ ìlú abínibí wa pẹ̀lú inúfo àyàfo ni. èyí ó kún fún àdúrà bí Mùsùlùmí ṣe ń gbàdúrà ní mọ́tò ní Kìrìsìtẹ́nì ọgbà, oníṣẹ̀ṣe náà gbà láti fi ra wa lé Ọlọ́run lọ́wọ́ nínú ìrìn àjò kékeré tí ò jù ìrìn àjò láàrin 30 to 1 hour jọlẹ̀ lọ. kò wá sáàbò kankan mọ́, a sì ní ẹ̀yin ará bí ẹ̀jẹ̀ a máa lọ. bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí. kòró ni wọ́n máa ń dòòyì kání rèé. ẹ dákun, ẹ bá wa share program wa, a tún pàdé láìpẹ́. ẹ ṣé àdúpẹ́. Thank you. ó dàbọ̀.